pé àti pariwo sí yín ni ṣé ẹ dá wa lóhùn ni ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ jàre fídíò yẹn ń bọ̀ kẹ́ lè mọ bó tún ṣe ń lọ ní o bó tún ṣe ń lọ ń gbòòrò ayé ẹ lè mọ bó ṣe ń lọ ní gbòòrò ayé kó ní kálukú lọ dira Ọládé ṣe ń sọ̀rọ̀ nípa ètò ààbò à ń sọ fún yín nípa ìjà ẹkùn pé ẹ gba security sílé yín ẹ pé ẹ gba security sílé ẹ gba security ẹ gba ìjà ẹkùn sílé láti bá yín ṣọ́lé ẹ gbà sí gbogbo àwọn dúkìá yín táwọn olórí burúkú wọ̀nyí gbogbo ilé most of ilé wa nílẹ̀ Oòduà àbá àwọn tó ń pa wáyé ni wọ́n kó síbẹ̀ tó ń ṣọ́ wọn ẹlòmíì wọ́n á kidnap ẹ̀ àwa wò pé báwo náà ṣe wá sílé wọ́n wá kidnap èèyàn ṣé ẹ mọ̀ pé ẹni tó ẹyẹ àwọn atiláàbí tó wà lé ló ń pe àwọn Fúlàní wá gbé yín nulẹ̀ ẹ gba ìjà ẹkùn tí wọ́n ti búra fún ilẹ̀ Oòduà ẹ gba ìjà ẹkùn kẹ́ gbà wọ́n sílé kẹ́ gbà wọ́n sí dúkìá gbogbo dúkìá yín ẹ gba ìjà ẹkùn sí ẹ gba ìjà ẹkùn ẹ pè fún security ìjà ẹkùn security alert ẹ fẹ́ ṣọ́lé ẹ fẹ́ ṣọ́ hòtẹ́ẹ̀ ẹ fẹ́ ṣọ́lé epo kódà ẹ tún fẹ́ gbà wọ́n láti ṣọ́ yín bóyá káàkiri ìtẹ́ nílò lọ́wọ́ yín nìyẹn ìtẹ́ nílò nìyẹn everywhere ti fún bandit ẹ rí bó ṣe ń bọ́ǹbù wọn ní nọ́ọ̀tì ni bó ṣe ń bọ́ǹbù wọn ní nọ́ọ̀tì ẹ rí bó ṣe ń bọ́ǹbù ara wọn ní nọ́ọ̀tì wọ́n á so bọ́ǹbù wọn ara báyìí wọ́n á dẹ̀ wọ inú church wọn á blast ibẹ̀ ṣe ní nọ́ọ̀tì tẹ́lẹ̀ à ń gbọ́ ni ṣùgbọ́n ó ti délẹ̀ Oòduà báyìí ẹ wo nǹkan tó ń lọ à ń sọ fún yín ẹ gba ètò ààbò ìjà ẹkùn ló lè bá yín ṣe é ìjà ẹkùn ni ẹ wo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́. uban ku ya ci uwa ta yi uban ku ya ci uwa ta yi gaba fito ko abu shi tsoro ga gani kai uban ku ya ci uwa ta yi suna gudu ani ka da wani ya gudu suka ne kai ya so gudu suka kama ga hannu suka Siki kuma hawa santan nan yawa shi su can idan ba sun kai su 50 ba shege wai ma shi a kusa 50 ba shege ne babu wani na gyara nan ai ja ka kai halbi lawa kala ganin mutane wala kala kai halbi ẹ̀yin èèyàn mi fídíò tí mo play fún yín new video ni o ẹ lọ wo gbogbo orí ayélujára tẹ́ bá máa rí fídíò yìí àná òde yìí ló ṣẹlẹ̀ o wọ́n jagun yẹn mọ́júmọ́ èní yìí ni o fídíò tí mo play ẹ lè rí níbi kankan tó bá níbi tẹ́ ẹ ti rí ẹnìyẹn náà ṣe rí ni ó ti yé ẹnìyẹn náà rí ni so eléyìí ṣe ṣẹlẹ̀ ni ẹ̀rí bógun yẹn ṣe ń lọ ogun lẹ̀ ń wò yẹn o ìtawà yìí ń gbìyànjú tá a torí ẹ̀ pariwo fún gbogbo ẹ̀yin tẹ̀sìn jọ́tà lásán òwe ṣẹ̀ ẹ jẹ́ ká máa jó tẹ̀ ń gbá patí kiri ilẹ̀ Oòduà àtẹ̀ṣe bíi pé kò sí nǹkan kan èmi believe pé tó bá dé náà lẹ́ tó máa bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ti dé o òun la ṣe ń sọ fún yín sìn ẹ dira àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ń gbìyànjú wọ́n ṣe gbogbo iṣẹ́ tó yẹ kán ṣe ṣùgbọ́n ṣe rí ìjà ẹkùn private company ni tó jẹ́ pé kì í ìjọba ò lè control ẹ̀yin lẹ máa control ẹ̀ fúnra yín ìjà ẹkùn private company ni ẹ̀yin lẹ control ẹ̀ fúnra yín òun mo ṣe ń sọ fún yín pé ẹ pé ìjà ẹkùn security alert lónìí ẹ pé nọ́mbà mi kí n líǹkì ẹ̀ mọ́ yín ẹ ṣe ètò ààbò sí ilé tẹ́ ẹ̀ ń gbé ẹ rí pé mi àròlé ń pariwo ẹ ṣe ètò ààbò sí hòtẹ́ẹ̀ yín gbogbo àwọn dúkìá tẹ́ ẹ ní ẹ pé ìjà ẹkùn security alert láti bá yín ṣọ́lé dúkìá gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe ní ìlú yín ẹ̀yin tẹ́ ẹ bá tó fẹ́ ṣètò ààbò ẹ pè wá ẹ pé ìjà ẹkùn security alert wọ́n á tún bá yín ṣe ètò ààbò sí ìlú yín abúlé yín yẹn wọ́n bá yín ṣe ètò ààbò síbẹ̀ iṣẹ́ tó wà fún nìyẹn láti make sure pé ilẹ̀ Oòduà wa ètò ààbò múnádóko ń bẹ tí wọ́n wà fún torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìjà ẹkùn fi dìde o ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá tó mọ̀ ọ́ lò ọwọ́ yín ló kù sí o tẹ́ bá wò pé ìjà ẹkùn tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́ lò ọwọ́ yín ló kù sí o wọ́n ti ṣe tiwọn gbogbo nǹkan tó yẹ kán ṣe ni wọ́n ti ṣe kí ìjọba tó fi òǹtẹ̀lú pé ẹ̀yin náà ẹ máa lọ ẹ̀kún wa lọ́wọ́ ẹ̀ tó wà ńlẹ̀ yà lè dá ṣe ẹ̀yin náà ẹ wá pẹ̀lú wa so tó bẹ́ẹ̀ bá wá mọ̀ ọ́ lò ọwọ́ yín ló wá kù sí bẹ̀tì ìjà ẹkùn bẹ́ẹ̀ ẹ pé ìjà ẹkùn security alert lẹ́ni ètò ààbò yín dájú
ẹ wò ẹran ni mo fọwọ́ sọ kì í ṣe egun o ètò ààbò yín dájú lọ́wọ́ tá a wà yìí ẹ̀yin èèyàn mi ẹ̀ṣọ́ lé ẹ̀ṣọ́ dúkìá yín o kí ìjọba tó parí ogun because wọ́n bá wọn ìjọba Nàìjíríà Tinubu ń gbìyànjú kátẹ̀gbà pé ìgbà kan ló gbówó lọ fún wọn ṣùgbọ́n lọ́wọ́ yóò dẹ̀ pé bàbá náà ti bínú tán ṣèbẹ́ ṣá ẹgbọ́ kù tí wọ́n ń plan fún Tinubu lẹ́nujọ́ mẹ́ta yìí torí pé wọ́n rí pé iṣẹ́ tó ń ṣe wọ́n rí pé ó ti ń yàtọ̀ sí bó ṣe rí tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ó dẹ̀ pé àwọn bàbá wa nílẹ̀ Oòduà ó dẹ̀ pé wọ́n sọ̀rọ̀ sí létí gbìyànjú o ṣùgbọ́n ní ilẹ̀ South West wa bá wa gbé ètò ààbò fólóyè ọmọ Adéyẹmọ so ìyẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ so ẹ̀rí kù tí wọ́n ń plan lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ní wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu gbogbo wa náà la gbọ́ àbí so why tó fẹ́ fi gbàjọba lọ́wọ́ Tinubu because wọ́n ti rí bó ṣe ń lọ pé ó dà pé bàbá yìí ti fẹ́ kúrò lórí àdéhùn ẹ má gbàgbé wọ́n ti fẹ́ poison bàbá yìí náà lẹ́yìn ẹnu jó bí ọ̀sẹ̀ bíi díẹ̀ sẹ́yìn o tó escape ẹ̀ wọ́n tún plan coup láti tún ṣe kíni láti gba ìjọba lọ́wọ́ ẹ̀ why tó fi ń ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n mọ̀ bó ṣe ń lọ ni o òun làwa ṣe ń sọ fún yín pé Nàìjíríà ò lè ever become one láyéláyé kàkà tí ẹ fi máa sọ pé Nàìjíríà wọ́n máa pa àwọn èèyàn nú ẹ̀ lọ ni títí Fúlàní fi máa gba gbogbo ibi so fúdí èyí òun la ṣe ń sọ fún yín wípé kẹ́ ẹ dìde ẹ gbìyànjú láti ṣe ètò ààbò fúnra yín ìjà ẹkùn security alert ògbóǹtarìgì iléeṣẹ́ ètò ààbò tí ìjọba fòǹtẹ̀lù láti bá yín ṣọ́lé àti dúkìá ara ẹni ẹ pè fún ìjà ẹkùn lónìí ètò ààbò yín dájú ẹ̀yọ́ wọn. Ìrédé láti iléeṣẹ́ ìjà ẹkùn security alert iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé ilé ìtura iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni ìjà ẹkùn iléeṣẹ́ ìjà ẹkùn security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security ọ́fíìsì wa ti wà ní Òkè Ṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Oǹdó bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285 kàn sí ìjà ẹkùn security alert lónìí ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Okay. ẹ nà mo gbọ́ ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ló ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè mo ti fi sí speaker o mi ò expect pé ọmọ Yorùbá lè máa sọ jàtijàti báyìí lẹ́nu pé jàtijàti ló sọ ọwọ́ àṣẹ gbogbo wọn kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ó kàn fi ẹ̀sìn ọkàn parọ́ fáwọn èèyàn nígbà tó fẹ́ make example ó ń fi ọ̀rọ̀ nípa ẹ̀bùn fi ṣe example láwọn tó ń pààyàn ṣe ti pé owó kìíní yẹn anyway mi ò lè tún lè bẹ̀rẹ̀ mẹ́rin tí because ìkan tọrọ kó wá sọ ló sọ. ẹ mọ nǹkan tá a máa ṣe bàbá ẹ mọ nǹkan tá a máa ṣe mo máa padà gbé fídíò yẹn wá so a máa wá sọ̀rọ̀ lé lórí ṣe gbọ́ sà mo rí pé ó dà kó fẹ́ different díẹ̀ bẹ̀ tó ó bára wọn lọ náà ṣùgbọ́n ó kọ̀ different díẹ̀ ni màá gbé fídíò yẹn wá ẹ ṣeun bàbá mi Kenzi ẹ ṣe gan. ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ranko kẹ́ranko bá bẹ́ gìjà sẹ́kùn kí náà ló máa ṣe wọ́n ló máa fẹ̀jẹ̀ wẹ̀ ó ti yé wọ́n ní bẹ́ẹ̀ranko kẹ́ranko tó bá bẹ́ gìjà sẹ́kùn ó máa ṣe kí ni sà wọ́n ló máa fẹ̀jẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ ni ìjà ẹkùn security alert. ìjà ẹkùn security alert ògbóǹtarìgì iléeṣẹ́ elétò ààbò tíjọba fòǹtẹ̀lù nípa kábániṣètò ààbò fún ẹ̀mí àti dúkìá ara ẹni yálà níléeṣẹ́ ibùgbé ibùdó ìtajà ibi okòwò
ọgbà oko kódà tó fi mọ́ àwọn ọgbà ohun ọ̀sìn wa. Bẹ́ẹ̀ náà tún bá ní ṣètò àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dúró wámúwámú níbi èyíkéyìí ayẹyẹ, ìpàdé àbí àpèjẹ tá a bá fẹ́ ṣe. Wọ́n tún ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń bá ní rìnrìn àjò láti lè dáàbò boni lọ́wọ́ àwọn ajínigbé àbí jàǹdùkú lójú pópó. Kò wá sí ìlú àbí agbègbè tí ọwọ́jà wọn ò dé. Ó yá kàn sí ìjà ẹkùn security alert sórí nọ́mbà wọn. Pẹ̀lú iléeṣẹ́ ìjà ẹkùn, ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀rẹ̀kọ kẹrẹ̀kọ bẹ́gì jà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Bẹ́ẹ̀rẹ̀kọ kẹrẹ̀kọ bá bẹ́gì jà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà ó yẹ kí nánsà yẹn yé yín o. A ní láti tún máa explain ní nánsà yẹn, ó ti yẹ kó ti yé yín. Ó la ṣe ń sọ fún yín pé kẹ́ gba ìjà ẹkùn sílé, dúkìá àti gbogbo nǹkan tí tẹ́ bá lérò pé ẹ nílò ètò ààbò fún. Ìjà ẹkùn ní kẹ́kàn sí o torí pé private company ni wọ́n. Ẹ̀yin lẹ control wọn. Ṣé mọ̀ pé ẹ lè control Àmọ̀tẹ́kùn, ìjọba ló máa control Àmọ̀tẹ́kùn fún yín. Ibi tẹ́ ẹ bá ti pè náà ni pé ó ti ṣẹlẹ̀ o. Wọ́n á ká àwọn Àmọ̀tẹ́kùn àwá síbẹ̀, wọ́n á ṣètò ààbò, wọ́n á ṣe. Ṣùgbọ́n eléyìí ó máa wà fún yín ni, ẹ̀yin lẹ control ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. So ọba mi Èdùmàrè á dúró tì wá. Àwọn ìjà ẹkùn security alert wọ́n wá nílò ìrànlọ́wọ́ o. Wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Oòduà ní àwọn nǹkan kan tí wọ́n ṣe fún ètò ààbò náà ni láti dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn wa ní pàápàá jùlọ ìrìn àjò tó gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. So àwọn èèyàn wa kọ́ wà tó jẹ́ pé wọ́n fara wọn kalẹ̀ tí wọ́n ń ṣe ètò ààbò yẹn káàkiri. So wọ́n nílò ìrànlọ́wọ́ àwa ọmọ Oòduà. Wọ́n wá fi àkáǹtì wọn ṣọwọ́ pé ẹ̀yin tẹ́ bá lè torí so ẹ jọ̀ọ́ àkáǹtì wọn náà ni ó wà lójú fọ́nrán yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn torí pé àwọn ènìyàn wa tá à ń sọ̀rọ̀ èyí wọ́n máa ń ó ti yé yín àgbọ̀dọ̀ wọ́n ètò ààbò ilẹ̀ Oòduà ni wọ́n gbé lọ́wọ́. So wọ́n nílò ìrànlọ́wọ́ fáwọn nǹkan kan. Ṣé mo pé a sọ̀rọ̀ nípa pé a nílò drone, a nílò àwọn nǹkan kan tí a fẹ́ tó máa mú iṣẹ́ yẹn rọrùn fún wọn fún àwọn èèyàn wa láti dáàbò bò wọ́n. Ṣé mo pé a sọ ní ìjèlò pé a nílò drone, a nílò àwọn nǹkan kan. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ wò náà tẹ́ bá wò pé ìjà ẹkùn ẹ fẹ́ ràn wá lọ́wọ́, àwọn ènìyàn wa ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́, ẹ jọ̀ọ́ àkáǹtì yẹn rèé. Wọ́n nílò ìrànlọ́wọ́ nítorí pé wọ́n fẹ́ make sure pé gbogbo ilẹ̀ Oòduà ni ìjà ẹkùn wà láti ṣe ètò ààbò fún ẹ̀mí àti dúkìá ẹ̀yin èèyàn wa. So láti kún àwọn ọlọ́pàá, kún àwọn ènìyàn wa láti kún wọn lọ́wọ́ torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Tinubu ń gbìyànjú tiẹ̀, àwọn gómìnà náà ń ṣe tiwọn. So kájọ ṣe yẹn ló máa dára. So ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ìjà ẹkùn security alert, àkáǹtì wọn rèé ní ojú ayélujára. Àkáǹtì wọn nìyẹn. Wọ́n nílò ìrànlọ́wọ́ yín o gbogbo ọmọ aládé ní gbogbo kan tó ṣẹlẹ̀ bá rí bọ́n ṣe ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípẹ̀dìyẹ. Mo mọ̀ pé ẹ̀yin náà ò nífẹ̀ẹ́ sí o. So àwọn tó fẹ́ ṣe iṣẹ́ yìí láti make sure pé ètò ààbò dájú fún gbogbo ẹ̀mí àti dúkìá ilẹ̀ bàbá wa. So àwọn rèé tí wọ́n ní kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ẹ bá wa dá sí ètò ààbò tá a gbélẹ̀ yìí. Ẹ̀yin ọmọ Oòduà ẹ dìde ẹ ran àwọn ènìyàn wọ̀nyí lọ́wọ́ o nítorí pé wọ́n ti ṣetán láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ẹ̀yin èèyàn wa ní ilẹ̀ Oòduà. So ẹ̀yin èèyàn wa tẹ́ bá dẹ̀ tó bá wa rí àkáǹtì tó wà lójú fọ́nrán yìí, tẹ́ bá tún láwọn èèyàn wa náà tí Ọlọ́run tún bùkún tẹ́ tún lè bá wa send ẹ̀ sí wípé àwọn security yìí wọ́n nílò ìrànlọ́wọ́ láti ṣe ètò ààbò tó péye fún ilẹ̀ Oòduà wa. So pé kí wọ́n bá wa send kọ́ bá wa send ẹ̀ sí wọn kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wa. A nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ aládé, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ìrànlọ́wọ́ fún security alert. Wọ́n nílò ìrànlọ́wọ́ kí iṣẹ́ yẹn tún lè ṣe dáadáa sí. Abúlé yín yẹn kẹ́ dédé gbọ́ pé ìjà ẹkùn ti débẹ̀, báwo nínú yín ṣe máa dùn tó? Abúlé yín yẹn kẹ́kọ̀ọ́ dédé gbọ́ pé ní abúlé báyìí ìjà ẹkùn ti wà ń bẹ̀, báwo nínú yín ṣe máa dùn tó? Pé àwọn èèyàn ìjà ẹkùn wọ́n ti wà mí báyìí. Ṣe pé inú yín náà máa dùn pé ètò ààbò bẹ̀ dájú fún ìjà ẹkùn. So wọ́n nílò ìrànlọ́wọ́. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún ìjà ẹkùn security alert ní àkókò tí ilẹ̀ Yorùbá tá ń là kọjá yìí. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún security tí wọ́n ṣetán láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ara ẹni. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ ẹ bá ní lọ́wọ́ tẹlifíṣàn ìrànlọ́wọ́ náà kí lorúkọ ẹ̀ drone ni ẹ̀dẹ̀ tó wò pé sùsù pé mọ́tò lélẹ́yìí ẹ̀ tó fẹ́ gbé fún ìjà ẹkùn ara ẹ̀ náà ni o. A nílò mọ́tò ìjà ẹkùn, wọ́n nílò mọ́tò. Jọ̀ọ́ ẹ̀yin náà tẹ́ bá tún lè ṣe ìrànlọ́wọ́ kẹ́ tún ṣe ìrànlọ́wọ́ fún wọn torí pé á jẹ́ kí iṣẹ́ yìí á jẹ́ kó ṣe kíni. Ẹ ṣáà ti rí wa lórí ayélujára àwọn èèyàn tó dẹ̀ ti ń jẹ ìgbádùn ìjà ẹkùn wọ́n ti ń jẹ o.
mi ò lè àwọn tó ti ń pe ìjà ẹkùn tó dẹ̀ ti ṣe ètò ààbò fún wọn wọ́n ti ń jẹ́ o so ìjà ẹkùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n a kò nílò ìrànlọ́wọ́ wọ́n nílò ìrànlọ́wọ́ láti pé kó túbọ̀ tún ṣe kíni kó tún spread sí kí ètò ààbò yẹn kó lè dé abúlé ẹ̀yin tẹ́ ń wò mí yìí kẹ́ kọ́ déédéé pè yín láago pé ìjà ẹkùn ti wà ní abúlé wa o ọba wa nǹkan ọkọ̀ torí ó ní bó ṣe ń ṣe náà tẹ́ pé a connect mọ́ àwọn ọlọ́pàá a connect mọ́ ba ìlú torí pé àṣẹ tí a gbà lọ́wọ́ ìjọba Nàìjíríà náà ni pé a ṣètò ààbò lọ́nà ìlànà òfin tó bófin mu so gbogbo àwọn tó dẹ̀ kó tó di pé wọ́n rìlíìsì sàtífíkẹ́ẹ̀tì fún wọn wọ́n ti kọ́ṣẹ́ mọṣẹ́ wọ́n ti mọ bó ṣe yẹ kó ṣe bí ò ṣe yẹ kó ṣe wọ́n ti gba training so wọ́n mọ̀ so ẹ bá dé ìlú yín ọba ìjòyè ibẹ̀ ni á lo ọ̀nà òfin a wá láti wá ṣètò ààbò fún yín nílùú ni o bàbá wa kábíyèsí o so bá ṣe ń ṣe nìyẹn so tẹ bá dédé gbọ́ pé a ti wà nílùú yín mo mọ̀ pé nínú àdúrà mo tẹ̀ pé àdúrà náà lè máa fi ránṣẹ́ sí èmi ọmọ yín so a ní ká promote àwọn ìjà ẹkùn náà ni torí pé èmi àrólé mo rí wọn mo dẹ̀ mọ iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe so mo mọ̀ pé tí wọ́n bá dé abúlé yín yẹn abúlé tí Fúlàní tí wọ́n ti rò pé àwọn abúlé yẹn náà kọ́kọ́ fẹ́ padà nù wọ́n fẹ́ pa gbogbo àwọn tó wà lábúlé kan tó bọ́ sí city ṣùgbọ́n tí ìjà ẹkùn bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ranko kẹ́ranko bá gbẹ́gìjà sẹ́kùn ẹ̀yin èèyàn mi yóò fẹ̀jẹ̀ wẹ̀ so àwọn ọ̀tá wa ni ó ti yé yín tí wọ́n ń wọlé tí wọ́n jí wàá gbé tí wọ́n wọlé so èmi mọ̀ pé tí ẹ bá dédé gbọ́ pé ìjà ẹkùn ti dábúlé yín inú yín máa dùn o ẹ̀yin ọmọ aládé a nílò ìrànlọ́wọ́ owó a nílò ìrànlọ́wọ́ ọmọ ẹ̀yin tẹ́ bá lè sọ pé mọ́tò ní àrólé mọ́tò agbèfújà ẹkùn ní abúlé wa afẹ́ nǹkan báyìí ẹ̀yin èèyàn mi ẹ gbàgbé a ṣe ètò ààbò tó yanrantí ìjà ẹkùn á ṣe fún yín tí inú yín máa dùn tí ayọ̀ yín máa kún tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹṣẹ̀ máa pè ní ẹ bá kọ́lọ́pàá wá o ẹ bá kọ́ àmọ̀tẹ́kùn wá o irọ́ o àwọn ìjà ẹkùn ti wà lábúlé yín ọ̀rẹ́dì kò sí pé ẹ bá kó ilé wá ẹ bá káwọn ilé irọ́ o ìjà ẹkùn ti máa wà ń bẹ̀ láti make sure pé ìtẹ́ ẹ fẹ́ pè fún yẹn kò ṣẹlẹ̀ rárá so ìtí ìjà ẹkùn wà àwọn ọmọ Oòduà wa ilẹ̀ Oòduà ló ní ìjà ẹkùn ó ti yé yín so ìyẹn bẹ́ẹ̀ so mo ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Oòduà ó wá kù sí lọ́wọ́ láti lo ìjà ẹkùn láti fi dáàbò bo ara yín o àwọn tó gbé kalẹ̀ tí wọ́n gba láísẹ̀nsì ẹ̀ lọ́wọ́ ìjọba tí wọ́n mọ̀ wọ́n gbé kalẹ̀ nítorí yín ni wọ́n dẹ̀ ti ṣe tiwọn wọ́n ti ṣe páàtì tiyín là ń sọ fún yín yìí ẹ dáàbò bo ara yín ẹ pé èmi àrólé màá líǹkì yín mọ́ àwọn tó ní ìjà ẹkùn ẹ bá wọn sọ̀rọ̀ so ẹ̀yin ọ̀dọ́ wa àǹfààní wọ́n ní ká sọ fún yín pé àǹfààní fọ́ọ̀mù ti ṣí sílẹ̀ fún yín o lẹ́yìn ọ̀dọ́ wa tẹ́ bá yálà ẹ̀ ń wáṣẹ́ ni yálà ẹ̀ ríṣẹ́ ni wọ́n ní àǹfààní iṣẹ́ ṣíṣe ti wà ńlẹ̀ tó sílẹ̀ tẹ́yìn náà lè fi rọ́wọ́ lọ ẹnu wọn kírètì iṣẹ́ fún wa wọn ò ṣe gbá wọn ṣàwo àǹfààní iṣẹ́ ti wà báyìí fẹ̀yìn ọ̀dọ́ wa láti pé kẹ́yìn náà ṣe kí ni kẹ́ lè rọ́wọ́ mú lọ ẹnu nínú iléeṣẹ́ ìjà ẹkùn ni so ẹ pé èmi àrólé ẹ mọ̀ a gbọ́dọ̀ ṣe dáadáa síra wọ́n mú Oòduà ní wá ẹni bá ṣe ilẹ̀ Oòduà níkà ó lè pẹ́ ṣùgbọ́n ilẹ̀ á béèrè tó bá tásìkò so rere la gbọ́dọ̀ ṣe fúnra wa àwọn tó gbé ìjà ẹkùn kalẹ̀ wọ́n ti dán pàtì wọn ẹ̀yin ni kẹjẹ ṣe tìyín gbogbo ẹ̀yin ọ̀dọ́ ní gbogbo abúlé wa káàkiri ẹ̀yin náà pé àwọn ọ̀dọ́ abúlé yín ẹni kọ́ kọ́ńtàtì ìjà ẹkùn ìjà ẹkùn àwọn èèyàn wa kan báyìí wọ́n lọ fún training láìpẹ́ yìí ọ̀dọ̀ ológun Nàìjíríà ni wọ́n ti ń ṣe training ológun Nàìjíríà ẹ máa tó rí fídíò láìpẹ́ yìí ológun Nàìjíríà ló ń ṣe training fáwọn ará abítà ń sọ̀rọ̀ yìí training wọn ọ̀dọ̀ ológun ni wọ́n ti ń gbà á odidi ọ̀sẹ̀ kan eléyìí ò ṣeré kì í ṣe kékeré so ìjà ẹkùn ti dé láti ṣe ètò ààbò fún ilẹ̀ aládé wa so gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa àǹfààní fọ́ọ̀mù ti sílẹ̀ fẹ́yìn tẹ́ bá fẹ́ gba fọ́ọ̀mù 5,000 naira eré ni wọ́n pe fọ́ọ̀mù wọn nínú fọ́ọ̀mù yìí náà tẹ́ bá ti kọ́ tẹ́ ti ṣe training tá a ti rí pé ẹ dá gánjíá láti lè dúró gẹ́gẹ́ bí ọmọ ológun fún ìjà ẹkùn security alert inú ẹ̀ náà ti máa ṣe certificate nínú ẹ̀ náà ti máa ṣe ID card fún yín nínú 5,000 tẹ́ ẹ̀ ń sọ yẹn so kẹ́lẹ́ mọ̀ pé ìrọ̀rùn ló bá dé so ẹ jẹ́ pé lọ mú fún 50,000 a ṣe ní wọn àwọn tó gbé kinní kalẹ̀ ṣe ní ìrọ̀rùn fún gbogbo ẹ̀yin ọmọ Oòduà wa ni
gbogbo ẹ̀yin tẹ́ wá ń fi àwọn ará bí ṣọ́lé yín tẹ́ fi ṣọ́lé yín tètè ẹ wá ìsì lọ́wọ́ yìí o ọmọ Odùduwà wa ni kẹ́ ẹ pè o ọmọ Odùduwà wa ni kẹ́ ẹ pè wọ́n ń jí yín gbé wọ́n ń pe àwọn ará àtàkùn á jí yín gbé ó ti yé yín bó ṣe ń lọ mi ìgbọ́dọ̀ bá yín sọ̀rọ̀ púpọ̀ jù ó ti yé yín ìjà Ekun ti dé o so ẹ̀yin èèyàn wa wọ́n nílò ìrànlọ́wọ́ o ní kíákíá dẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ mi torí ẹ̀yin ọmọ Oòduà wa ń gbà mí ẹ máa wo kọ ṣùgbọ́n mo mọ̀ pé nínú yín náà mọ̀ pé tí àròlé bàbá tẹ́ntẹ́ yìí bá lè tẹnu mọ́ nǹkan wà ń bẹ̀ ni so látọjọ́ tá a ti wà ń bí àwo òfọmọ́ wa lọ́wọ́ rí kì í ṣe mímọ̀ ṣe wa o kì í ṣe pé a perfect o ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run la rí gbà o so ẹ̀yin èèyàn wa ẹ bá wa share fídíò yìí a máa kọ́ tiẹ̀ ní àbẹ́ bá wa kọ́ tiẹ̀ ní kékeré yìí kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọ̀dọ́ wa pé àsìkò ti tó láti pé ká kóra wa jọ àsìkò ti tó láti pé ká ṣe ètò ààbò fún ilẹ̀ wa táwọn ìjọba bá ń ṣe tiwọn káwa náà tún ṣe tiwa ní ìlú wa láti dáàbò bora wa so ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o ìjà Ekun security alert account number wọn rèé o gbogbo ẹ̀yin ọmọ aládé ẹ dìde ẹ ṣèrànlọ́wọ́ o wọ́n nílò ìrànlọ́wọ́ láti make sure pé ètò ààbò múnádóko ní ilẹ̀ Oòduà wọ́n nílò ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ dìde bá mi send fídíò yìí káàkiri gbogbo ọmọ Oòduà tí Olódùmarè bùkún tọ́ba mi Èdùmàrè bùkún àtẹ̀yin náà tó yẹ pé tọ́rọ́kọ́bọ̀ náà ni ẹ bá wa fi síbẹ̀ ọba mi Èdùmàrè á bùkún yín ẹ fi owó yẹn síbẹ̀ fún àwọn ìjà Ekun láti ṣe ètò ààbò káàkiri gbogbo àwọn abúlé wa tí bá dárúkọ àwọn abúlé tá a ti dé báyìí gan ní belief bẹ́ẹ̀ ni a ti ń yà àwọn abúlé kọ̀ọ̀kan so ẹ̀yin afẹ́ dábúlé tọ̀dọ̀ ti yín náà ẹ pè wá ká ṣe ètò ààbò fún yín kí àwọn ènìyàn yìí kàn ṣe ètò ààbò fún yín ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o ẹ̀yin ọ̀dọ́ wa ẹ má gbàgbé o àǹfààní iṣẹ́ ti sílẹ̀ fún yín o láti ṣiṣẹ́ o gbogbo àwọn ilé tó ń fi bòròró ń ṣọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣọ́ bẹ̀ o dúkìá gbogbo ọmọ Oòduà tó ń gbé lọ́wọ́ àwọn àjòjì ẹ̀yin lẹ́ẹ̀ gbà tẹ́ ẹ máa ṣe ìlànà tẹ́ẹ̀tọ̀ débẹ̀ ó ti wà ńlẹ̀ tẹ́yìn náà fi máa wò pé ọmọ Oòduà lẹ fẹ́ lọ ṣiṣẹ́ fún so àdé láti fi gbogbo ẹnu sọ̀rọ̀ so ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa nọ́mbà mi lélẹ́yìí fún àǹfààní ẹ̀yin tí lè máa wò pé àrólé nọ́mbà ẹ̀ ń kọ́ nọ́mbà mi rèé so nọ́mbà mi lélẹ́yìí nọ́mbà mi rèé ẹ pè mí sórí nọ́mbà yìí so èmi máa wá líǹkì yín mọ́ company yẹn máa líǹkì yín mọ́ ọ̀gá wọn so ẹ lè bá ọ̀gá wọn sọ̀rọ̀ ní ilé iṣẹ́ tí ìjà Ekun so ẹ lè bá wọn sọ̀rọ̀ níbẹ̀ so ẹ̀yin ọmọ Oòduà a bẹ̀ yín èmi àrólé mo bẹ̀ yín àwọn ará bí wọ́n ní kí n bá yín bẹ̀ wọ́n ní kí n bá yín bẹ̀ wọ́n ní kí n bá wọn bẹ̀ yín pé kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ owó fún wọn ẹ̀yin tẹ́ bá lè gbé mọ́tò lẹ̀ tẹ́ ẹ dẹ̀ lè pè pé ó yá o mọ́tò tá a gbé lẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ká ṣe é re o ìlú mi mi nílùú mi mo fẹ́ ká ṣe báyìí nílùú mi wọ́n á ṣe fún yín o eléyìí ò ṣọ̀rọ̀ eré o ààbò ọwọ́ wa ló wà báyìí o ètò ààbò wa ọwọ́ ara wa ló wà o ìjọba ń ṣe tiẹ̀ wọ́n gbìyànjú tiwọn o ṣùgbọ́n àwa náà tá a bá gbìyànjú tiwa ṣó léèwọ̀ ni ká kún wọn lọ́wọ́ kájọ ṣe ṣó léèwọ̀ ni ṣebí ilẹ̀ iná tí wọ́n ti jọ bí gbogbo wa àdẹ̀ gbọ́dọ̀ lajúlẹ̀ kílẹ̀ yóò bàjẹ́ so ẹ ràn wá ẹ ràn àwọn ènìyàn wa ẹ ràn wọ́n lọ́wọ́ o wọ́n kígbe jáde pé wọ́n nílò ìrànlọ́wọ́ owó láti make sure pé ìrìn àjò Oòduà nation ìrìn àjò security alert wọn yìí ó búrẹ́kẹ́ so ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ẹ dìde ìrànlọ́wọ́ gbogbo ibi tí ẹ̀yin ọmọ aládé bá wà ní káàkiri àgbáláyé ẹ dìde ìrànlọ́wọ́ fún ìjà Ekun security alert kí ètò ààbò ilẹ̀ Oòduà kó túbọ̀ múnádóko ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lẹ́yìn ọ̀dọ́ àǹfààní fọ́ọ̀mù ti wà ńlẹ̀ fún yín láti gbà ẹ wá gba fọ́ọ̀mù kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́yìn náà lè rọ́wọ́ máa fi lọ ẹnu àǹfààní iṣẹ́ sílẹ̀ yapa sínú iléeṣẹ́ ìjà Ekun security. ìrédé láti iléeṣẹ́ ìjà Ekun security alert iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé ilé ìtura iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni ìjà Ekun iléeṣẹ́ ìjà Ekun security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security ọ́fíìsì wa ti wà ní Òkèṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Oǹdó bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ ní
nípínlẹ̀ Ondo bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. kàn sí ìjà ẹkùn security alert lónìí ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. bẹ́ẹ̀ranko kẹ́ranko bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. ẹ̀yin ènìyàn mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ọmọ aládé jákèjádò àgbáláyé ẹ ṣe mọ̀ pé àwa náà ti sọ àwọn ọmọ aládé a ò ní gbà o kí àwọn èèyàn kan máa wá láti wá máa pa wá lẹ́yọ̀rọ̀ a ò ní lajú wa lẹ̀. gbogbo ìyànjú tá a bá lè gbà gbogbo ẹ̀ la máa gba lórí ìyànjú náà lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tí à ń gbà láti ṣètò ààbò fún ìran ọmọ aládé. ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o ọlọ́run á wà pẹ̀lú wa gbogbo nǹkan tí à ń tò kò ní rọ́ o. ẹ̀yin yan wa lẹ́ẹ̀kan sí ẹ pé ìjà ẹkùn fún ààbò yín o dúkìá ni ilé ni òtẹ́ẹ̀ ni ohunkóhun ìbáwù kò jẹ́ ẹ pé ìjà ẹkùn láti fún yín ní ètò ààbò tó dájú pẹ̀lú ìjà ẹkùn ètò ààbò yín dájú. ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ètò yìí ìjà ẹkùn wọ́n ní ká bẹ̀ yín pé wọ́n nílò ìrànlọ́wọ́ yín o àkáǹtì rèé ẹ̀yin ọmọ aládé ẹ gbìyànjú ẹ ṣeun tẹ́ ẹ bá lè ṣe fún ètò ààbò ilẹ̀ wa láti múnádóko ẹ ṣé mo dúpẹ́ God bless you. ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá ni mo pè o ẹ support wọn o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò pé àrólé mo nífẹ̀ẹ́ rẹ gbogbo yín ni mo pè pátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi ni mo pè ẹ bá wa ran complain yìí ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ bá wa ṣe ìrànlọ́wọ́ fún wọn gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá tẹ́ mọ̀ pé ọmọ Oòduà àjọ ni wá ẹ bá wa ran complain lọ́wọ́ pẹ̀lú àkáǹtì tó wà lójú ayélujára yìí ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀. aládò funny thinker Bukky Jesse ẹ lọ yíwà padà o ẹ lọ yíwà padà ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ ẹ̀yin ọmọ aládé bye bye ẹ bá mi share ètò yìí o ẹ bá mi share ètò yìí o ó dàbọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ẹ ṣé mo dúpẹ́ o bye 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 bye. ìjà ẹkùn security alert ògbóǹtarìgì iléeṣẹ́ elétò ààbò tíjọba fòǹtẹ̀lù nípa kábániṣètò ààbò fún ẹ̀mí àti dúkìá ara ẹni yálà níléeṣẹ́ ibùgbé ibùdó ìtajà ibi okòwò ọgbà oko kódà tó fi mọ́ àwọn ọgbà ohun ọ̀sìn wa. bẹ́ẹ̀ náà tún bá ní ṣètò àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dúró wámúwámú níbi èyíkéyìí ayẹyẹ ìpàdé àbí àpèjẹ tá a bá fẹ́ ṣe. wọ́n tún ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń bá ní rìnrìn àjò láti lè dáàbò boni lọ́wọ́ àwọn ajínigbé àbí jàǹdùkú lójú pópó. kò wá sí ìlú àbí agbègbè tí ọwọ́jà wọn ò dé. ó yá kàn sí ìjà ẹkùn security alert sórí nọ́mbà wọn. pẹ̀lú iléeṣẹ́ ìjà ẹkùn ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ranko kẹ́ranko bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. ìrédé láti iléeṣẹ́ ìjà ẹkùn security alert iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé ilé ìtura iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. ìjà ẹkùn iléeṣẹ́ ìjà ẹkùn security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. ọ́fíìsì wa ti wà ní òkè ṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Ondo. bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Ondo. bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. kàn sí ìjà ẹkùn security alert lónìí ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ranko kẹ́ranko bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Uban kwace uwa tai! Uban kwace uwa tai!
gaba kwata-kwata ko abu shi tsoro ga gani kai kuma ku ya shi wata suna gudu a rika da wani ya gudu suka ne kai ya so gudu suka kama ga hannu suka Siki. Kuma hawa santan nan. Kawa shi su le can. Idan ba sun kai su 50 ba shege, wai ma sha kusa 50 ba shege ne. Babu wani na ga zanna. Ai, jama'a ka kai halbi da wani kala ganin mutane wala. Kala kai halbi. Kai halbi.